kì í ṣe pé òun ò rẹ̀yẹ rí nígbó ọ̀kín ló rẹwà jù láàrin ẹyẹ kì í ṣe pé òun ò ró mi dán rí o látijọ́ tí mo ti fojú mi kàn ó mo gbà pé Ṣọlá rẹwà ó jẹgbẹ́ lọ. Àjíbójú mi Olúṣọlá Ìṣọlá mi ò àpẹ́ láyé ikú àìtọ́jọ́ kò ní jẹ́ tirẹ̀. Ìṣọlá ni mo kí Ṣọlá o ìdùnnú ayé mi ni. Ìṣọlá jẹ́ ọkọ tèmi tọ́pẹ́ wá dàgbà dògbò nílé ayé. Ìṣọlá jẹ́ mi ààrẹ màmá ló ní wípé o ẹ̀mí rẹ̀ á ṣe púpọ̀ ọdún lára. Bá ń kọ́ lẹ́jọ́ bí o Ìṣọlá dé orin Ajíbódù Ṣọlá mọ ìrùbà lọ́dà wọn bàbá rẹ̀ Olúṣọlá mọ̀ òun pé tán bàbá tẹ́sán Olúwadámilọ́lá mẹ́bọ̀ ọmọ rẹ̀ náà ni bàbá blessed mọ́rọ́lá kẹ́kọ̀ọ́ Ọlátòkùnbọ̀ tó ń bẹ̀rẹ̀ láàfíà ara ọkọ tèmi tọ́pẹ́ mọ̀ pé wọ́n rìn kó máa dání kọjọkọjọ Olúṣọlá Olúṣọlá Ajíbódù Ìṣọlá mọ̀ ní òun máa rìn kó máa yan fàǹdà onílọ́jọ́ bí rẹ̀ gangan jọ́ tìyàgàn sílẹ̀ ayé onírẹ̀lẹ̀ òde máa ga ọmọ wọn nírí alálùbọ̀ sàmórí ìbà lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ àṣírísàm ọdún ayọ̀ ọdún ìdùnnú ọdún rẹ̀ ló máa ṣe ọ̀nà sọ́dún bànújẹ́ òun wá ní tètè kú torí mọ́rọ́ dọ́là àní mọ́rọ́ dọ́là lójú rẹ̀ gangan Olúṣọlá lọ́dún ní sápóòrù ọdọọdún lẹ́wà ń wá o ọdún wa ní dé ká máa ṣe rọ́mọ́ òwe lórí àtẹ torí lọ́dún òró gbòǹgbò ìlómọlólùbẹ̀rẹ̀ aya rẹ̀ èmi tọ́pẹ́ ìlópẹ́ mi sórí àgọ́ ló pàdé àgbà yóò sì bá mi kó lólùfẹ́ mi Ìṣọlá adérí mi ọkọ mi ní kòríkòsùn mi bàbá àwọn ọmọ mi ní ó pọkọ mi ní adérí mi ìfọ̀kànbalẹ̀ mi ní ọ̀rí Olúṣọlá àwọn ọmọ rẹ̀ treasure Olúwadámilọ́lá àti blessed Mọ́rọ́lákẹ́ Ọlátòkùnbọ̀ wọ́n náà máa lò wọ́n lọ́kọ̀ ẹnu wọ́n pé bàbá wa ní àjò àwa ní jígà wa ní wọ́n pé wọ́n lè jí ká tí ó jẹ́ ká sọ ó bọ́lọ̀ àwọn wọ́n náà kí ọkùn pọ̀ kẹ̀kẹ́ ọdẹnu lé ọkọ tèmi tọ́pẹ́ ìjọ òun kò wọ́n ẹnu mi dáadáa ikú nípa nísinsìnyí ìré alálùbọ́sà ọlọ́lùbọ́sà ibẹ̀ níṣẹ́lẹ̀ àwọn bàbá rẹ̀ gangan ó yá ṣe máa ní ìṣòro yẹn ni ìré alálùbọ́sà akìrèrè sísá ní wàsà ta ló sọ péré olódò ta ló sọ péré olómi afẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ lómi pẹ́kun ọ̀rí onípẹ̀kun lómi ayaba nílé aképa lómi sun ọkọ̀ lómi àwọn ọ̀rí Ìṣọlá dé o bí mo bá wá délé máa bọ̀ máa bomi èmi àdìmọ́ mi òkè máa wẹ̀sẹ̀ omi àgbàrá lélẹ́gbò wúwẹ̀ nílé yín elégbò tó bá wẹ̀ mi àṣà máa ṣàrù wọn ìrànlá àwọn bàbá yẹn ni ẹ̀yin lọ sẹ̀ǹgẹ̀sẹ̀ olóyè Ayọ̀ládé Solú ẹlẹ́yẹlẹ́ àrò ọ̀rí Ìṣọlá dé o Ajíbódù Olúṣọlá mọ̀ òun pé tọ̀tọ̀tàn ọkọ tèmi tọ́pẹ́ ó ti sọdún èyí náà mọ̀ pé ká tún jọ pé tó ṣe tẹ̀mí sí nínú owó nínú ọ̀la pẹ̀lú dẹ̀ra pẹ̀láyé kún tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ àfẹ́pàfẹ́pà láyé máa ń fẹ́ náà ayé oníbẹ̀ ó pa Ìṣọlá mi dáadáa Olúṣọlá ìwà táyà rẹ̀ ọba lóṣòyìnbó èso wà ní àyín títí láéláé kò sí bó ṣe lè pẹ́rẹ́ ayé tó dọ̀la alóòní mọ́ sàré ọmọ òun tún ní tánà ó sàré ọmọ èrè lójú owó rí ojú rẹ̀ ò ní rí bí àṣẹ ìsàmọ́dún àyà rẹ̀ ní wí fún wípé ọdún ayọ̀ ìfẹ́ mi ọdún ìdùnnú sùìtì mi ọdún rẹ̀ ló máa ṣe òye ọmọ pé tọ́ba ní tani nǹkan rèwé ládẹ́kọ̀ máa pọ́lá mi lékèlè mi jẹ́ Ibrahim Idris àtàrà yẹn fẹ́
kẹrẹ àgbáyé àgbọ̀ tún gbọ́ níṣẹ́ ìwé lọ́dọ̀ ọtí àkàn òkú olóró ọmọ ìyá ọ̀la kì í ṣe pé òun ò rẹ̀ yẹ rí nígbó ọ̀kì ló rẹwà jù láàrin ẹyẹ kì í ṣe pé òun ò ró mi dán rí o látijọ́ tí mo ti fojú mi kàn ó mo gbà pé Ṣọlá rẹwà ó jẹgbẹ́ lọ. Àjíbójú mi Olúṣọlá Ìṣọlá mi ò àpẹ́ láyé ikú àìtọ́jọ́ kò ní jẹ́ tirẹ̀. Ìṣọlá ní mo kí Ṣọlá o ìdùnnú àìrìn ni. Ìṣọlá jẹ́ ọkọ tèmi tọ́pẹ́ wá dàgbà dògbò nílé ayé. Ìṣọlá jẹ́ mi ààrẹ màmá ló ní wípé o ẹ̀mí rẹ̀ á ṣe pé.